ta'ala. Àwọn kan ń parọ́ Fáráyé, yes, fáráyé. àwọn kan ń purọ́ Fáráyé, àwọn kan ń ṣèké bàtàlá. òdodo ti dé Kírọ́ pamọ́, òdodo wọlé. Kírọ́ pamọ́, òdodo wọlé. Kírọ́ parẹ́, òkùnkùn paradà. Afẹ́sòdodo. ohun tó gbé wa wá Tàfi débí. ohun tó gbé wa wá Tèwé tàgbà, iṣẹ́ Olúwa wa, Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala. iṣẹ́ aláwọ̀ yìí o Allahu Ta'ala. òdodo ló gbé Ẹ jẹ́ àjọsọ irọ́ ò máa pọ̀ nílé tèwé tàgbà. Ẹni Ọlọ́run fẹ́ máa lọ sódodo. ohun tó gbé wa wá Tàbí débí. ohun tó gbé wa wá Tèwé tàgbà, iṣẹ́ Olúwa wa, Allahu Ta'ala. iṣẹ́ ẹlẹ́dàá wa Allahu Ta'ala. iṣẹ́ aláwọ̀ yìí o Allahu Ta'ala. kété pèrò Láti paná sí lámùtọ̀ ń tọ̀yé. Ṣáwọn ọ̀tá wa àwọn ti forget. Wáṣọ lékèlékè kí n dọ̀tí. Ilé ayé àwa kò ní dojú. ilé ayé ẹ̀yìn Kò ní dojú. ẹ̀sìn ìsìlámù yìí o Kò ní dojú. ìyẹn fi hàn yí pé Ìlọrin ti di ìlú tó ní agbára nígbà tó fi máa di 1830 agbára ti wà táwọn náà ti ní agbára lórí Ìbàdàn. ìyẹn fi hàn yí pé wọ́n ti ń ṣayé wọn bọ̀ bẹ́ẹ̀. Ìlọrin Sokoto Caliphate ni wọ́n tò wọ́n mọ́ wọ́n sì ti fi wọ́n sábẹ́ Northern Nigeria. wọ́n á wo bí Ìlọrin ti lọ. mo wá ní Yorùbá kan ò jọba ńlọrin rí wọ́n á gbọ́ orúkọ bí wọ́n ti jọba ńlọrin. ní 1824 títí di 1842 ọba tó kọ́kọ́ jẹ́ ńlọrin ní Abdulsalam Dansali Alimi lẹ́yìn tí bàbá rẹ̀ kú. sọ pé bóyá nítorí kí n tún ṣàlẹ̀ mo ti ṣàlàyé wípé lẹ́yìn tí wọ́n kọ́ńkà Ọ̀yọ́ tí Aláàfin Ọ̀yọ́ ń pílánì àti pa Àfọ̀njá àtàwọn ọmọ ogun rẹ̀ kọ́ mọ́ lè jẹ́ ni tí ó kún Álímì lọ́wọ́ káwọn náà lè gbẹ̀mí Álímì nítorí àwọn Yorùbá tó gba ìsìláàmù tó tẹ̀lé wọ́n ń rí i sí threat pé ẹbọ ò ní ṣeé ṣe fáwọn mọ́. so ìyẹn náà bí kí Álímì lọ béèrè ìrànlọ́wọ́ lọ́dọ̀ Usman Dan Fodio wọ́n sì fún láwọn ogun wọ́n kọ́ńkà Ọ̀yọ́ àti sọ yẹn kọjá. àwọn méjèèjì wọn ẹ̀yàn olórí láàrin ara wọn wọ́n dẹ̀jọ́ ń ṣèlú nírọ̀rùn tí ò sí wàhálà torí pé Àfọ̀njá rí agbára orúkọ Ọlọ́run àtagbára Al-Qur'an ó jẹ́ kó gbà fún Álímì púpọ̀ wọ́n dẹ̀ lo ayé wọn lọ. wàhálà bẹ̀rẹ̀ lẹ́yìn tí Álímì kú tí Àfọ̀njá náà rò pé ó àsìkò yìí ó yẹ kóun náà kó jẹ́ pé òun lòun àmọ́ rúùlù gbẹ́pẹ́ ni tóun ti jú rẹ̀ ó ti kú. làwọn ọ̀dọ́ àtàwọn jagunjagun tí wọ́n jẹ́ Fúlàní tí wọ́n wá tí wọ́n jẹ́ jẹ̀mọ́ làwọn yarí pé rárá o Islamic Caliphate of Sokoto làwọn máa lò. wọ́n sì ti báńdì pé ẹnìkan ò gbọ́dọ̀ gbégún kò gbọ́dọ̀ ṣe kinní kan. Àfọ̀njá náà ò fẹ́ gbà lòun náà lòun fẹ́ ṣọdún eégún ó ní ṣe ó ṣe. ìyẹn ni wọ́n fi yan Abdulsalam Dansali Alimi yẹn kó jọba àkọ́kọ́ nílùú Ìlọrin. àgbégún àṣẹṣẹṣe àníṣẹṣẹṣe ni Àfọ̀njá bá lọ kẹ́yìn bó tiẹ̀ já sí pé àwọn Yorùbá yìí náà fẹ́ pa Àfọ̀njá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ Àfọ̀njá pàpà wá kú. ìyẹn mi fi wá sọ fún wa yìí pé innal arda lillah yurithuha liman yasha Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ náà Al-Qur'an. so Ọlọ́run ọba yìí o òun ló nílẹ̀ ó sì ń jogún lẹ̀ fẹ́ni tó bá wùn. so kọ́lọ́n kó síjú àánú wa kúrò wá lọ.
àfáà wa ẹ̀ ń sọ wípé adé gbọ́dọ̀ wá látọ̀yọ́ wọ́n ti kọ́ńká Ọ̀yọ́ torí pé ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ yìí ọ̀mọ̀wé ni yín ṣé ìlú tí wọ́n ti kọ́ńká ẹ̀ ló fẹ́ wá dádé fún wọn. ẹ má jẹ́ ká máa astaghfirullah ẹ má jẹ́ ká máa lo emotional because Yoruba is our tribe or something. This is matter of Islam and religion. eléyìí náà tá à ń sọ yìí ká padà sípìlẹ̀ ká mọ̀ kí ló ṣẹlẹ̀. ogun kìí ṣe àlàáfíà. mùsùlùmí láyé ò lè rí mùsùlùmí gidi kan tó mọ Ọlọ́run tó mọ Nẹ́bì tí ó sọpọ́ọ̀tì kèfèrí lórí tí ń ṣẹlẹ̀ lọ́rin. ó lè rí tó bá rẹ́ nìkan ti ń jáde tó lóun àfa tó lóun kìíní kan kéwù òye àníkẹ́nìkan kú àníkẹ́nìkan rùn tó rà burú táwa mùsùlùmí náà ṣe lórí ẹ̀ pọ̀. ògbọ́n tá à ń sọ ni Haúsá Yorùbá Muslims Fúlàní Yorùbá Muslim against Yorùbá non-Muslims Fúlàní against Yorùbá non-Muslim Haúsá against Yorùbá non-Muslims. afa ẹ̀yin náà wò wọ́n ti kánká Ọ̀yọ́ Ọ̀yọ́ ò lè fún wọn ládé mọ́ tòró Ọ̀yọ́ gan bẹ̀rù wọn. ẹni ó wá kọ́kọ́ jọba ní 1824 títí di 1842 Abdulsalam Dansali Alimi ni ọba ẹlẹ́ẹ̀kejì tó jẹ nínú Ìlọrin from 1842 to 1860 Shita Dansali Alimi ni ó dọba méjì. ọba ẹlẹ́ẹ̀kẹta 1860 to 1868 Subairo Dan Abdulsalami lọ́ba ẹlẹ́ẹ̀kẹta. ọba ẹlẹ́ẹ̀kẹrin 1968 to 1891 Shita Aliyu Dan Shitu jẹ́ kí n tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí ní 1824 títí di 1842 torí pé àwọn Yorùbá fẹ́ràn irọ́ púpọ̀. ẹ ṣe jàre àfa mi ẹ ṣeun kò ní bàjẹ́ àfọwọ́ Idris Adéjùmọ̀ kò ní bàjẹ́ ẹ ṣeun. ọba tó kọ́kọ́ jẹ nílọrin 1824 ló jẹ títí di 1842 Abdulsalami Dansali Alimi ọmọ Alimi ni Dansali Alimi bàbá tiẹ̀ ní ń jẹ́ Sálì ọmọ lòun jẹ́ fún Dansali Alimi ni Sálì Alimi Salami lórúkọ bàbá wọn. 1842 to 1860 Shita Dansali Alimi 1860 to 1868 Subairo Dan Abdulsalami ọba ti di mẹ́ta. ngbọ 1868 to 1891 Shita Aliyu Dan Shitu Shita Aliyu Dan Shitu 1891 to 1896 Moma Dan Subairu Moma Dan Subairu 1896 to 1914 Suleimanu Dan Aliyu ṣé wọn náà rí Suleimanu Dan Aliyu 1915 to 1919 Shuaibu Bawa Dan Subairu la ilaha illallah kó lè má pé ta ló lóhun tí ó kún ìlú yẹn fún táàfin wa máa dá wàhálà alẹ́ yìí pé ẹ fẹ́ gbà lọ́rin ẹ̀yin wo lẹ fẹ́ gbà lọ́rin ṣẹ́yìn tó jásí pé Ìlọrin lẹ́yìn ọmọ Ìbàdàn olóhùn fẹ́ gbà lọ́rin ọmọ Ọ̀yọ́ olóhùn fẹ́ gbà lọ́rin kí n tiẹ̀ àwọn ọmọ Ìlọrin tó wà ń bẹ̀ kọ́ bá rí i pé àwọn lẹ́tọ̀ọ́ àti béèrè ẹ̀tọ́ Àfọ̀njá kọ́ béèrè ń bẹ̀ ẹ̀ sì padà gbọ́ títí dòní àwọn Àfọ̀njá wà nínú sísítẹ́ẹ̀mù ìjọba Ìlọrin títí dòní èyí ó ṣe wá kú òǹlu tiẹ̀ tí ó fẹ̀ tẹ́lẹ̀ tí ó máa palàpalàpá láti dá wàhálà lẹ̀ láàrin àwa Yorùbá tẹ́ ẹ bá fẹ́ jàjẹ ẹ̀sìn nísìn ẹ wo bẹ́ẹ̀ ti jà Yorùbá non-Muslims against Yoruba Muslims and Hausa Muslims and Fulani Muslims Tapa Muslims kò sẹ́ni tó fẹ́ jarú ìjà náà tó lè láṣeyọrí torí pé gbogbo mùsùlùmí ayé la fẹ́ kọjú ìjà sí yóò tabara ilé yóò tabara oko wọ́n dẹ̀ lókun kì í wó ruru kọ́sà wó ruru ká máa wà ruru torí pé Yorùbá fẹ́ràn lọ
bẹ́ẹ̀ni kan bá sọ yìí pé ọba kan ò jẹ́ ńlọrin rí wọn a máa parọ́ òjò òṣèkúṣe ṣó wá jọba ni òjò òṣèkúṣe tó fún ọmọ bíbí inú ẹ̀ lóyún tí ò lè dúró ńlọrin mọ́ kò gbé lọrin kò tán síbẹ̀ kò kú síbẹ̀ nígbà àwọn àbàrùbá ló kọ́kọ́ débẹ̀ nígbà táwọn àbàrùbá gbé bẹ̀ àwọn wọ́n kọ̀ kúrò lójó òṣèkúṣe débẹ̀ káwọn aṣáájú náà tó dé tí wọ́n jọ wà nítòsí ara wọn tí gbogbo àwọn ọlọ́dẹ ń tọ́ wá tó wá ń pọ́nrin lọ́dọ̀ ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó ní òkúta tí wọ́n fi máa ń pọ́n irin àmáṣemáṣe ló ṣe kò sọ́ba ń jọ́ náà ó fún ọmọ lóyún ọmọ bíbí inú ààrẹ ló fún lóyún ló gbé e kúrò ńlọrin àwọn èèyàn kì í sọ yẹn mọ́tàn o pé òjò òṣèkúṣe ó fún ọmọ obìnrin bíbí inú ààrẹ lóyún ó bá a sùn ló bí tí wọ́n fi lé e kúrò tí ó lè dúró lọ ni mọ́ látara àbùkù pé èyí tàbú ni ibi mo wá bá a dé ni wípé mo ní 1896 to 1914 Suleimanu dan Aliyu ẹ mà ní nísìnyí pé mo tún fẹ́ tún bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kan sí ọba àkọ́kọ́ ńlọrin 1824 to 1842 Abdulsalami Dansali Alimi ọba ẹlẹ́ẹ̀kejì 1842 to 1860 Shita Dansali Alimi ọba ẹlẹ́ẹ̀kẹta 1860 to 1868 Subeiro den Abdulsalami lójọba ẹlẹ́ẹ̀kẹta ọba ẹlẹ́ẹ̀kẹrin 1868 to 1891 Shita Aliyu den Shitu ọba ẹlẹ́ẹ̀kẹrin nù ọba ẹlẹ́ẹ̀karùn 1891 to 1896 Mohammed Subeiru lójọba ẹlẹ́ẹ̀kelónú ó dàbí ẹlẹ́ẹ̀kẹrin ẹlẹ́ẹ̀karùn 1996 to 1914 ẹni ó jọba ń bẹ̀ òun ni Shuaibu Bawa dan Subeiru ọba ẹlẹ́ẹ̀kẹfà òun jẹ́ 1920 títí di 1959 òun ni Abdulkadir dan Shuaibu Bawa ọba ẹlẹ́ẹ̀keje 1959 to 1992 ìyẹn ni Abdulkadir dan Shuaibu Bawa 1959 to 1992 òun ni Zulqarnaini Gambari dan Muhammadu Lawfe dan Bawa Ayelabowo 1992 to 1995 Malam Aliyu dan Abdulkadir 1995 till date là ń rí ọba wa Ibrahim Sulu Gambari Ibrahim Sulu Gambari léyìí tó ń túmọ̀ sí pé ọba mélòó ló ti jẹ 1 2 3 4 5 6 7 8 9 10 11 láti gbà náà àtàwọn tẹ́mi wọ́n gùn àtàwọn tẹ́mi wọ́n gùn já wa bira wa léèrè pé táwa la fẹ́ sọ pé ó ní lọ́rin wọ́n láwọn àrùn oríṣiríṣi ń bẹ tápà ń bẹ ń bẹ Yorùbá ń bẹ ń bẹ ìbàrùbá náà ti wà ń bẹ Fúlàní ń bẹ ń bẹ Haúsá ń bẹ ń bẹ Yorùbá Muslim ń bẹ ń bẹ non Yorùbá Muslim minority ni wọ́n torí pé gbogbo ẹni tí wọ́n lè farati tó lè jẹ́ alágbára wọn ó ti lọ gbogbo ẹni tí máa ń ṣe nǹkan inú kọ̀rọ̀ yàrá wọn lókù tí wọ́n ti ń ṣe é. So ìyẹn fi hàn wípé káwá jí lónìí báwo ni wọ́n ṣe wá ń jọba ńlọrin títí dòní tá a fi sọ yí pé kò sí kíní kan bẹ́ẹ̀ àwọn kan ní pé ó rí i pé Yorùbá ó rí gẹ́gẹ́ bí ìṣesí wọn tó wá unique níbi ìtàn Yorùbá ló ní Ọ̀yọ́ empire Fúlàní ló ní Sokoto caliphate Yorùbá ló ní Ọ̀yọ́ empire Fúlàní ló ní Sokoto caliphate so wọ́n wá ní ọ̀nà tí wọ́n ń gbà jọba ọ̀nà tó ń gbà jọba yẹn ó wá blend the tradition Yorùbá àti Hausa ó blend the tradition àwọn méjèèjì wọ́n wá copy tradition Hausa yẹn wọ́n mú ti Yorùbá wọ́n fi kún ara wọn tó fi di pé gbogbo ògbà táàsìkò ọba yẹn tó bá ti sílẹ̀ tó yìí láti pé àwọn tí wọ́n jẹ́ Fúlàní
tí wọ́n jọmọ ṣéwù ALIMI tí fẹ́kánsì bá ti dé àwọn náà ni wọ́n tún padà sórí ipò ọba yẹn tó fi já sí pé wọ́n wá ní àwọn representative tí ó máa yan ọba láti inú àwọn ìdílé kankan tó jẹ́ ìdílé ìpínlẹ̀ ńlú Ìlọrin gbà náà lápèjúwe wá wò tí wọ́n bá jọba Emirates yẹn wọ́n á ní Balógun Gàmbàrí wọ́n mú Yorùbá tradition and Hausa tradition wọ́n kó papọ̀. Ọba làwọn gbà pé Khalifate Sokoto ni àmọ́ àwọn tí wọ́n wá jẹ́ afọbajẹ gan tí wọ́n ní agbára àti fọbajẹ tí wọ́n ń ṣojú ó rí Balógun Gàmbàrí tóun jẹ́ Haúsá ó rí Balógun Ajíkòbí tó jẹ́ Yorùbá tóun náà wá ń pò àṣẹ gbogbo tá a fẹ́ lọ dá wàhálà lẹ̀ yìí o kìí ṣe pé wọ́n yọ Yorùbá ń sẹ́tì yẹnyẹn o tí wọ́n bá fẹ́ jọba àwọn tí wọ́n máa jẹ́ aṣojú táyì ọba bá ti sílẹ̀ àwọn aṣojú tí wọ́n ń bẹ ó rí Balógun Gàmbàrí òun ò máa jẹ́ láti inú tribe Haúsá ó rí Balógun Ajíkòbí òun ò máa jẹ́ inú tribe Yorùbá ó rí Balógun Fúlàní tí ó máa represent àwọn Fúlàní títí dòní àti Balógun Alánàmú tó wọ́n tún máa ṣojú àwọn Yorùbá gbogbo àwọn tá a mú wáyé Balógun Alánàmú yìí ṣàrígbó wọ́n ti pín tó bá di pé Khalifa Ìlọrin ọba Ìlọrin ó wájà àwọn tí ó kù lẹ́yìn ẹ̀ tí nǹkan sílẹ̀ fún wọ́n ti ṣètò ẹ̀ kalẹ̀ Balógun Gàmbàrí Haúsá ni Balógun Ajíkòbí Yorùbá ni Balógun Fúlàní ni Balógun Alánàmú Yorùbá ni lára àwọn tí wọ́n tún kún wọn náà ni ẹni tó jẹ́ olórí fáwọn Àfọ̀njá family ìyẹn ni wọ́n ń pè ní Mágàjí Ààrẹ ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ lọ jà Mágàjí àwọn Mágàjí Ààrẹ tí wọ́n jẹ́ bí Àfọ̀njá lẹ́fẹ́ lọ́ọ́ kógun jà ni àbáwọn Balógun Ajíkòbí táwọn náà jẹ́ Yorùbá àbí Balógun àwọn Alánàmú táwọn náà jẹ́ Yorùbá ṣáwọn ẹ̀yẹn ni wọ́n ní ẹ wá gbèjà wa wọn ẹ̀jẹ̀ arímúmi ńlọrin abẹ́ ẹ̀gbọ́n tá à ń sọ yìí ni aláwọn tó ń ṣèjọba Ìlọrin ṣe nínú ìjọba yẹn tó bá di pé Fúlàní descendant of Shehu ALIMI tó bá ti fẹ́kánsì àwọn tó ń ṣojú ọba tún gbọ́ lẹ́ẹ̀kan sí Balógun Fúlàní ṣojiri ó rí Balógun Gàmbàrí Haúsá ni ó rí Balógun Ajíkòbí Yorùbá ni ó rí Balógun Fúlàní ìran Fúlàní lòun ń ṣojú Balógun Alánàmú ń ṣojú Yorùbá ó tún wá rí tó wá jẹ́ ìran lára àwọn ìran àrọmọdọ́mọ Àfọ̀njá àwọn yẹn ni wọ́n ń pè ní Mágàjí Ààrẹ pẹ̀lú àwọn olóyè míì ara àwọn tí wọ́n jẹ́ Àfọ̀njáìtì àwọn Àfọ̀njáìtì ló ti rí Mágàjí Ààrẹ ló ti rí bàbá àṣàlẹ̀ of Ìlọrin bàbá àṣàlẹ̀ sọ pé Yorùbá lè yíwùn Mágàjí Ààrẹ Yorùbá ni bàbá àṣàlẹ̀ Ààrẹ Yorùbá ni bàbá àṣàlẹ̀ Ààrẹ of Ìlọrin àwọn èèyàn àrọmọdọ́mọ Àfọ̀njá ni wọ́n àwọn ilé ni wọ́n wà parapọ̀ ni wọ́n wà yan ẹmáyà lọ́rin àwọn tí wọ́n lára ń ru àwọn wọ́n lára ń ta wọn wọ́n lára ń dùn wọn ó ṣe wá jásí pé ọ̀tọ̀ lẹ́ni tá a nà ọ̀tọ̀ lẹ́ni tá a ń ta ẹwà àwọn tí wọ́n ń fọba jẹ́ lọ́rin Haúsá Fúlàní Yorùbá gan ló tún pọ̀ jù tí o bá wọn dáadáa lórúkọ ńsìn tá a bá ń sọ nísìn tá a sọ yìí pé Balógun Gàmbàrí tóun jẹ́ Haúsá ṣòyípa Haúsá kan tó o sì rí Balógun Ajíkòbí tóun jẹ́ Yorùbá ẹyọ kan Balógun Fúlàní tóun jẹ́ Fúlàní ẹyọ kan Balógun Alánàmú Yorùbá ti di méjì Mágàjí Ààrẹ Yorùbá ti di mẹ́ta
bàbá ìsàlẹ̀ òfin Ìlọrin Yorùbá ó ti di mélòó àwọn sì ni wọ́n yan ọba tọ́ba bá ti kú àwọn eléyìí ni wọ́n parapọ̀ ni wọ́n wá yan ọba pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ àwọn olórí ilé àwọn Àfọ̀njá gangan so tó bá wá rí báyìí kí wá ní wàhálà tá a fẹ́ dálẹ̀ àwọn afọbajẹ Ìlọrin lákàún Yorùbá ń bẹ ńbẹ̀ Haúsá ń bẹ ńbẹ̀ Fúlàní ń bẹ ńbẹ̀ àwọn ọmọ Àfọ̀njá ń bẹ ńbẹ̀ lẹ́ni ó wá rí pé Ìlọrin Àfọ̀njá Ìlọrin Álímì ó kọ àwọn méjèèjì ò parẹ́ àwọn tá a sì kà yìí Balógun Alánàmú Balógun Ajíkòbí bàbá àsàlẹ̀ ààrẹ gbogbo wọn kò sẹ́ni tó ń béèrè báwọn fẹ́ jọba torí pé àwọn náà ti gbà yí pé innal arda lillah Ọlọ́run ló nílẹ̀ yurisu aliman yasha ẹni tó wọn Ọlọ́run ló ń jogún ẹ fún ó ti jogún rẹ̀ fún Álímì wọ́n sì ti gbà fún Janta wọ́n ti gbà fún Álímì Janta wọ́n ti gbà kẹ́nìkan ẹ wò gbàdá ti ń ka pé wọ́n ń jọba bọ̀ nísìn gbogbo àwọn tó wá dé nísìn tọ́lá wọn fẹ́ jà yìí wọ́n àti ìbí ya bàbá ẹlòmíì o láti 1822 láti 1822 títí dìsìn kọ́mọ ìjọ wo ni wọ́n bí ya rẹ̀ àti bàbá rẹ̀ tó wá ní wọ́n ló wá dé ogun táwọn bàbá rẹ̀ orí kànkà tó wá ní wọ́n ló fẹ́ kọ́ńkẹ̀ wà wọ́n tó fẹ́ bájà non-Yoruba Muslims want to fight against Yoruba Muslim and you will fight against Hausa and you will fight against Fulani you will fight against Tapa you will fight against Ibaruba Yoruba Muslim will fight you as a non-Muslims àfẹ́yí tó bá jẹ́ mùnáfìkì so gbogbo ń táwa ń ṣe yìí a fẹ́ bá Ìsìláàmù jà ni kì í ṣe pé lọ́rin la fẹ́ bá jà ẹ̀wùjọ́ tó ti ń jọba bọ̀ tí Yorùbá ò sì jọba kan bẹ̀ ẹni tí kì í wá aṣọ ọmọ Ìlọrin kó wá lóun lọ bẹ̀ àwọn fẹ́ lọ bọ nǹkan trespass ni wọ́n ń pè lábẹ́ òfin akọ̀fẹ́ báyé jẹ́ ni máa ń tó ń ṣẹlẹ̀ ní Crimea láti jẹ́ tó ti bẹ̀rẹ̀ ẹ wo wàhálà tí ń bẹ ń bẹ Biafra fẹ́ lọ kò ní lọ mọ iye ẹ̀mí tó lọ sí Yorùbá nation máa dìde kò ní dìde mọ iye tó ti dálẹ̀ nítorí pé a kì í gba ọ̀nà ẹ̀tọ́ jà ọ̀nà ìbúrú lágbájá ká lè rí jẹ ká lè rí mu Yorùbá nation agitation ó ṣe wá di ìṣẹ̀ṣe agitation wọn jọra wọn kọ́ọ̀sì méjì tí ò jọra ni a ti dojú nǹkan rú mùsùlùmí Yorùbá ò ní trust intel agitate yẹn mọ́ wọ́n sì pọ̀ wọ́n pọ̀ káàró dáadáa so kọ́lọ̀ wọn torí pé bá a ti ń sọ yìí ẹlẹ́nu ni ọmọ àlè lélẹ́yìí wọ́n ní ọmọ àlè Ìlọrin ni ọmọ àlè Yorùbá ni èmi èyí ṣe ọmọ Ìlọrin àmọ́ mọ̀ ń jẹ́ ká mọ̀ wípé gbogbo ẹ̀yin tẹ́ ẹ jọba kiri láyé yìí tẹ́ bá bẹ̀rẹ̀ sí ní pàtàn ogun lẹ́yìn náà lọ́pọ̀ yín fi débẹ̀ o Yorùbá gba Yorùbá lẹ́yìn náà fi dórí ọba o torí pé bọ́lọ̀ tí ọ̀nà tí wọ́n ń gbà jogún ìjẹ́ ìlú àti ilẹ̀ fún yẹn jọ náà nu délùú kan kó wọn lẹ́rú sì nìkan máa sìn yín wọn máa gbé ṣàkọlẹ̀ wá bí wọn bá gbé wá sì jẹ ọba bẹ̀ ń yà rẹ lómi lọ bẹ̀ èyí ṣe tí Yorùbá ń ja Yorùbá lógun nítorí ọlá kí ni àáfàá wa Aláàfin Ọ̀yọ́ rí tó fi rí pé àbí kò ń pa Àfọ̀njá káfọ̀njá náà má lè gbérí nítorí nǹkan yẹn náà ló ń dà wá láàmú dọ̀la pé kó wá tara ẹni nìkan lámọ̀ kí la fẹ́ pa Álímì sí Ọlọ́run fún Álímì níṣẹ́gun ni wọ́n ṣe fẹ́ pa ànábì Mẹ́kà tọ́lọ́run fún níṣẹ́gun ọ̀rọ̀ wọn ò yàtọ̀ síra Álímì ò já Ọ̀yọ́ lógun níjọ́ tí wọ́n fẹ́ pa ó kú Ọ̀yọ́ ni àwọn èèyàn sì wá tẹ̀lé lọ àyè tó wá gbà lọ́hùn ẹ̀tún wá lẹ́ẹ̀fẹ́ lọ́ọ́ pa ẹ̀tún wò pé n ta lè ṣe ni pé tá a bá ti pa Àfọ̀njá àtàwọn ọmọ ogun ẹ̀ Álímì ò ní rọ́mọ ogun tí ó fi kúnra òun náà sì lọ reinforce àwọn ọmọ ogun wa láti Sókótó àwọn ẹ̀yẹ́ sì rẹ̀ ẹ̀sìn òkọ́gún ni
Ọlọ́run kò ṣíjú àánú wa. So alhamdulillah, afa kan ní most of Yorùbá, contrary to your opinion, Yoruba Muslims are not many. And to your opinion, if they are many or not, continue fighting against Muslims. Most people are Muslim by name. Can you imagine? Alhamdulillah, it means you are Muslim by name. Gbogbo àwọn tó dẹ̀rọ̀ gbà ká mi, wọ́n ṣe Muslim by name. Àwọn tó ń sọ yẹn, ẹlòmíì Yorùbá ni, kò jẹ́ Mùsùlùmí, àmọ́ kò nígbàgbọ́ nínú à ń bọ̀ nǹkan. Mọ̀ye Haúsá tó ti di Yorùbá sílẹ̀ Yorùbá yìí, tó ti bímọ jọ síbẹ̀, tí wọ́n lọ lé ọdún mọ́ rárá, ẹ lọ́nú àwọn abúlé. O ní gbọ́ọ̀rọ̀ lẹ́nu Fúlàní mi kó o mọ̀ pé Fúlàní ni mọ́. Tó ti fọ́mọ Yorùbá ti ṣé yẹn náà Muslim by name ni wọ́n máa yà. Ẹ jẹ́ àmọ́ tanra wa, ká tanra wa yìí náà láfẹ́. Ẹ̀tọ́ yìí la máa ń sábà tá a bá ti ń tanra wa, ká máa tanra wa, ká máa tanra wa. Ṣé gbogbo àwọn tó ń sọ yìí pé kìíní yẹn, ìtọ́fẹ́ jẹ náà ń wá. Ààrẹ ni tí kì í kírun, tí ó máa lu ọmọ ẹ̀ nítorí pé ó fẹ́ lọ ṣọ́ọ̀ṣì. Kì í kírun o. Kì í kírun o. Kì í kírun, kì í lọ mọ́ṣáláṣí o. Àmọ́ kò fẹ́ gbọ́ pọ́nmọ́ òun ṣe rádaràda yàtọ̀ sí pé a ní Mùsùlùmí náà fi bí òun. Mùsùlùmí náà fi kọ́ òun jáde. Kò sì ṣe Ìsìláàmù yẹn. Àwọn èèyàn ń kọ́ they are thousands. Ọ̀pọ̀ àwọn èèyàn náà tá à ń pè oníṣẹ̀ṣe ni wọ́n. Ìyá Ọ̀ṣun níjọ́ oní ìtò bọ́ọ̀tà àwọn oníṣẹ̀ṣe padà ní kìí ṣe oníṣẹ̀ṣe, wọ́n ní kìí ṣe ọlọ́ṣun. Wípé ọlọ́ṣun òye dẹrù ẹgbẹ́ wọn èyí di kiri kan, ẹ wọ́n bá ṣe dìnnà yẹn. Islam kì í dìnnà yẹn. Ọlọ́run ló ní gbogbo ẹ̀. Ẹ jẹ́ máa wò ká máa wòye Mùsùlùmí tó ń lọ múra ní Nàìjíríà ilẹ̀ Yorùbá, Mùsùlùmí ti ń lọ Mọ́kà. Kódà àwọn ọba tẹ́ pé ń kèfèrí gan, wọ́n ń lọ Mọ́kà, wọ́n fẹ́ lọ Mọ́kà. Àwọn náà tún ṣe Ìsìláàmù lábẹ́lé. Ṣùgbọ́n kò ṣíjú àánú wa. Ibi mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi sí. Náà ni pé kò ní ìdí ká dá wàhálà lẹ̀ láàrin ara wa. Ẹ jẹ́ á fi Ìlọrin lẹ̀. Kọ́ máa ṣèlú wọn bí wọ́n ti ń ṣe nǹkan wọn. Tọ́mọ Ìlọrin bá fẹ́ agitate fún nǹkan kan tó jọ máa lù Ìlọrin, ẹ jẹ́ kán agitate fún nǹkan wọn. Àmẹ́ni tí kì í ṣọmọ Ìlọrin kó wá lóhùn ń lọ ọbẹ̀. Ókè, ẹ jẹ́ kí n má pèjúwe kan wá. Káwọn àfáà kan tí wọ́n jẹ́ ọmọ Òṣogbo kọ́ wá ní àwọn ò ní gbà kọ́ bọ́ Ọ̀ṣun Òṣogbo mọ́. Báwo ni ó ṣe rí kárà Ìlọrin wá dìde pẹ̀lú àwọn Haúsá àti Fúlàní kọ́ níṣẹ́ àwọn Mùsùlùmí ọmọ ìyá àwọn ti sọ wípé àwọn ò ní kò sí tó ń jẹ́ Ọ̀ṣun Òṣogbo, àwọn náà sì ní ráìtì sí kọ́ wá lọ kóra wọn wá níjọ́ Ọ̀ṣun. Kí ni ó ṣẹlẹ̀? Ó dá wà lálẹ́. Wọ́n dá wà lálẹ́ torí gbogbo ayé ló mọ̀ pé wọ́n ń bọ Ọ̀ṣun lóṣogbo. Tẹ́nìkan ò sì gbọ́dọ̀ kọjá àyà rẹ̀ kó wá ní àǹfààní òun lọ dí wọn lọ́wọ́ pé wọ́n fẹ́ lọ bọ Ọ̀ṣun. Tó bá pa ẹ́ ó tún wọ náà ni torí Ọlọ́run ò rọ. Yorùbá kì í fẹ́ òtítọ́, a máa ń fẹ́ àmúlùmálà. Ẹ máa wọ́n Yorùbá tó máa ń ṣe prógráàmù gbọ́ tó máa ń diaspora, ẹ wọ́n bá ṣe ń yẹ̀yẹ́ àwọn ọba nítorí ọ̀rọ̀ Yorùbá nation. Wọ́n dẹ̀ ń pera wọn lọ́mọ Yorùbá. Wọ́n lẹ́bí, wọ́n lọ́mọ, wọ́n níyàwó. They lost culture. O ò lè rí wọn kó rí múra Yorùbá lára wọn. O ò lè gbọ́ ọ̀rọ̀ Yorùbá lẹ́nu wọn. Èmi ò lè sọ Yorùbá kó yanjú. Wọ́n á dẹ̀ máa bú wọn. Kò sí ọba tí wọ́n bú tán lẹ̀ Yorùbá yìí. Ẹ dẹ̀ sọ pé ọba bá lórí ohun gbogbo. Ẹ wá yẹ̀yẹ́ àwọn ọba tán. Kò sí tẹ́ fi wọ́n wé. Ẹ pè wọ́n lẹ́rù Fúlàní, ẹ pè wọ́n lálátẹnujẹ, ẹ pè wọ́n lẹ́rù ìjọba. Láwọn tí wọ́n jẹ́ bàbá fẹ́lòmíì nù yín, láwọn tí wọ́n bí bàbá ẹlòmíì lọ́mọ nù yín. Ẹ̀rù ọmọ kékeré yóò bọ́ ta kábíyèsí a kàn ń wò yín ni o. Tá a fi rẹ́ nìkan tó lóun ó wọ àwọn kábíyèsí, òun lọ́ máa pa àwọn kábíyèsí mọ́lé lọ́mọ Yorùbá. Ẹ̀yin lè wá fẹ́ agitate fún Yorùbá. Ẹ̀yin tẹ́ ẹ̀ lápọ́nlé fáwọn ọba. Ẹ̀yin tẹ́ ẹ kọ́kọ́ yẹpẹrẹ àwọn ọba, tẹ́ ẹ ya agbádá lọ́rùn wọn, ẹ wá ní wọ́n mọ̀ dúró máa wò yín níran. Kò sí tẹ́ ẹ sọ sí wọn tán, ẹ yẹ̀yẹ́ wọn. Ibi tẹ́ ẹ sì ti fẹ́ẹ̀lì nu. Gbogbo ẹni tí ò bá ti kún yín lọ́wọ́, èpè, igi,
àdá ó ti dọ̀tá yín ẹni tí ò kún yín lọ́wọ́ lónìí ẹ mọ̀ bóyá òun gan ni ó gba Yorùbá nation fún yín lọ́la ẹ mọ̀ ń tẹ́ fojú Tinubu rí irú ń tán ṣe fún Àfọ̀njá tẹ́ ẹ fẹ́ pa yìí náà mẹ́lẹ́fẹ́ ṣe fún ẹ ẹ̀rọbìnrin kan tó ń kàn máa ń bú Tinubu ṣeré báyìí òun náà ni ó tún padà máa sọ̀rọ̀ pé ẹ̀wọ̀n ní bọ̀wọ̀ fún ìyá rẹ bọ̀wọ̀ fún bàbá rẹ àtẹnikẹ́ni tó ju ọ lọ kọjọ́ rẹ lè pẹ́ ọmọ Yorùbá wà á lé kọ́tsọ̀ mọ́ àtẹni ó kéwú àtẹníṣẹ̀ṣe àtẹni tí ń lọ ṣọ́ọ̀ṣì àwa mẹ́nìkan táwọn fún lọ́wọ́ mọ́ ẹ gbogbo ẹ̀ṣẹ̀ wá bàjẹ́ ó mọ ọ̀rọ̀ ọmọ kékeré yóò mọ bú àgbàlagbà torí social media kò wá sáṣà lára wa mọ́ àwọn ẹlẹ́sìn wọn lù sáṣà àwọn oníṣẹ̀ṣe wọn láṣà mọ́ torí ń tá a fẹ́ jẹ àti ń tá a fẹ́ jẹ a lè sóòótọ́ bẹ́ẹ̀ àná sọ́sọ́ra mi ní kúlẹ̀ àkà wàlà ọ̀ká ẹ̀ nà múra ẹ jẹ́ ká sòtítọ́ kódà tó bá kóró kí là ń da yérú fún ayé títútù ó ti lálàáfíà ẹ jẹ́ kí Yorùbá máa jẹ́ Yorùbá kò sí láì fi Yorùbá Ìlọrin tó bá jó níṣẹ̀ṣe ó lè wá bó ń ṣẹ̀ṣẹ̀ ṣe níbi tó bá ti ń bọ Ọ̀ṣun òun náà sì bọ Ọ̀ṣun yóò máa lọ àmì wo ni pé a fẹ́ lọ bọ Ọ̀ṣun lọrin Ọ̀ṣun ìyẹn ń gbé lọrin ni àbó tẹ̀ lọrin dó àbó ń bá wọn jẹ ń bẹ àbó bá wọn mú ń bẹ kí ni ìpín rẹ̀ ń bẹ wàhálà la kàn fẹ́ dálẹ̀ àfi tá a bá ṣàbòsí ẹ bẹ jà dá wàhálà lẹ̀ Yorùbá mùsùlùmí wà tó jẹ́ pábọ̀ ìṣà ló bí ṣé dandan ni kó bọ̀ ìṣà ni ṣe bá rọ́ máa fà tó jẹ́ bọ̀ ìṣà ṣe bá rọ́ máa fà tó jẹ́ pásítọ̀ ṣe báwọn kan là ń rí inú àwọn ògbóni fraternity tí wọ́n ń ka Ayatul Kursi torí pé ìran mẹ́ta ló kàn báyìí síbẹ̀ ó rí kristẹni ó rí pásítọ̀ ó rí mùsùlùmí ó ráfa ó rí máàmù ó tún ró níṣẹ̀ṣe ó rí èyí tí ó ṣàdúrà mùsùlùmí ó rí èyí tí ó ṣàdúrà kristẹni ó rí ṣàdúrà ìṣẹ̀ṣe ẹnìkan ò sì wá bá wọn jà pé kí ló dé wọ́n sì ń ṣe nǹkan wọn lọ wọ́n sì ń ṣàyè wọn. èyí tẹ́mi kan fẹ́ kó yé wa ni pé ọ̀rọ̀ alukurani ni o Suratul Araf Quran 7:128 pé innal arda lillah Ọlọ́run ló nílẹ̀ o yurithu aliman yasha ó máa ń jogún ẹ̀fẹ́ tó bá wù ní bó ti jogún Ọ̀yọ́ fún Yorùbá tó jogún Ọ̀yọ́ Ìbàdàn tó jogún Ọ̀ṣun tó jogún Òṣogbo Ẹdẹ Ẹ̀rìn àwọn ibìkan ó jogún ẹ̀ fáwọn Iléṣà ó jogún ibìkan fáwọn Ìjẹ̀ṣà ó jogún ibìkan fáwọn Ìgbìrà ó jogún ibìkan fáwọn Ìlàjẹ ó jogún ibìkan fáwọn Yankiri bẹ́ẹ̀ náà ló jogún Ìlọrin ló gbéjọba bẹ̀lé Fúlàní lọ́wọ́ tẹ́nìkan ò lè yí padà tọ́lọ́ ní innal arda lillah Ọlọ́run ló nílẹ̀ yurithu aliman yasha ó ń jogún ẹ̀fẹ́ tó hùn min ibadi nínú àwọn ẹ̀dá rẹ̀ wal akibatu lil muttaqin àmẹ́ni tó máa rí ogún yẹn jẹ jù ẹni tó bá níbẹ̀rù Ọlọ́ni o ẹ jẹ́ àpàdà sílẹ̀ Yorùbá yìí náà ẹ mọyé ìlú táwọn tí ò tán mọ́ bá tẹ́ ẹ fi wọ́n jọba pọ̀lítíkálì káàkiri ayé ṣe tí wọ́n ní dáfà kankan mọ́ èmi ẹni bá lówó jù ni èmi ò ti ná yàláyẹ owó bẹ́ẹ̀ lómi bá tún dé tó ti gbówó dé wọ́n sì tún kí yẹn náà wọlé yàtọ̀ sáwọn ìlú kankan tó sì ń mú un dání ní pàtàkì ilé yóò wá tó jẹ wàhálà ni èyí tá à ń sọ yìí káwá dàpọ̀ mẹ́sìn ó ń fi hàn yí pé àwa náà ti fẹ́ ja ẹ̀sìn yẹn lógún tẹ́lẹ̀tẹ́lẹ̀ èrò wa nu ìyẹn ń fi hàn pé nísìnyí ó ń fẹ́ jọ wípé Yorùbá nation is an agitation against Islam and Muslims tá a bá ṣọ́ra ó ti ń jọ wípé ó rí pé àwọn tí wọ́n agitate fún Yorùbá nations in the first place they are not agitating for ìṣẹ̀ṣes but now babaláwo mélòó ló wà náà wọ́n ti ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí tó ń sọ̀rọ̀ against Islam pé ẹ̀sìn yẹn babaláwo mélòó ní bẹ nínú wọn they are Yorùbá nations agitators àtọmọdé wọn àtàgbà wọn àtẹnitórí jẹ ṣe wọn pé owó tí wọ́n fún wọn nígbà yẹn wọ́n ti pín wọ́n ti jí mọ́ra wọn lọ́wọ́ káàmpù ti dàrú opportunity tún rèé
pé wọ́n ti mú ti anilágbájá ẹjẹ́ á fi pawó bí wọ́n ṣe fẹ́ ni ẹlẹ́ni pawó. Tí ẹ ronú wàhálà, ẹ ronú ìdààmú, ẹ ronú àwọn nǹkan tẹ́mi wọn lọ, ẹ tún fẹ́ kẹ́mi ẹlòmíì lọ ní struggle ẹgbẹ́ tá a bá ṣọ́ra bí ó ṣe máa lọ nu. Ẹ wọ́jọ́ tí wọ́n ti ń rántí Palestine àti ti Israel tí gbogbo ayé sì mọ̀ pé Palestine gan ló nílùú. Ọwọ́ Palestine ò tí ì ká. United Nations in tó wọ́n máa ṣe yóò máa tì yín lọ bí kẹjagun kẹ má rojú ráàyè ni kẹ lè wà lóko ẹrú tá a wà nǹkan tẹ́lẹ̀ tá a ti kó. Gbogbo ìran Áfíríkà oko ẹrú la wà. Gbogbo àwọn tí wọ́n sì fẹ́ sá eré ìtúsílẹ̀ báwọn fẹ́ kú olóko ẹrú gbogbo wọn ni wọ́n pa. Kí ló ṣẹlẹ̀ sí Gaddafi? Ṣebí ikú Áfíríkà ni Gaddafi kú, eré Áfíríkà ni Gaddafi sá, kọ́mọ tẹ̀ wá lómi mu, ṣebí ìyá rẹ̀ ló ń jà wá lọ́wọ́ yìí. Tá a bá ṣọ́ra kò sẹ́ni tó lè ṣèjọba Nàìjíríà tí ó láṣeyọrí, torí wípé Amẹ́ríkà àti British ti kó wa lẹ́rú, ìjọba wa ò sì lè kojú wọn láti bá wọn jà. Ìtàn bá fẹ́ láàmú fẹ́. Ṣáwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí HIV tó sì já sí gbọ́dọ̀ tiwọn ló ti wá, àwọn tí wọ́n ràn wá lọ́wọ́ lórí Ebola tó jẹ́ gbọ́dọ̀ tiwọn ni ó ti wá, káàárẹ̀ yẹn lè máa padà sọ́dọ̀ àwa. Wọ́n ní ràn wá lọ́wọ́ lórí rìfáínárì láyé. Gbogbo nǹkan bá di pé a fi lè dàgbàsókè wà ní ràn wá lọ́wọ́ lórí ẹ̀. Wọ́n lo ẹnìkan tí ó bà nǹkan yẹn jẹ́ tá a fi wọn tòṣì ni. Àná náírà Nàìjíríà, dọ́là sì borí náírà mọ́lẹ̀ tí ìṣòwò òlu wa. A lè fi bàbá lọ Mọ́kà ní ìsìn, a nílé iná náírà. Bá a lọ lókèrè, a nílé iná náírà. Dọ́là láwọn wá kiri. Dọ́là tó wà ní Nàìjíríà ó pọ̀ ju náírà lọ. Dọ́là tó wà nínú Nàìjíríà yìí ó pọ̀ ju Nàìjíríà currency lọ. Ìyẹn fi hàn pé oko ẹrú làwà. T'Amẹ́ríkà bá ń dùn, Nàìjíríà ni ó máa fara, Áfíríkà ó máa fara gbà. Tó bá tún kan ìkóró bẹ̀ àwa náà láti fara gbà. Kí ló dé tán pa Saddam Hussein? Mi ò ní tẹ́pọ̀ fún yín, mi ò tẹ́pọ̀ mi ń dọ́là mọ́. Ẹni tí ó pẹ̀lú àwọn àjọ elépo yóò ṣe máa pàṣẹ oye tí wọ́n tẹ́pọ̀. Ẹni tí ó pẹ̀lú àwọn elépo àjọ elépo tó ń pàṣẹ bá ṣe ta epo. Amẹ́ríkà ń pàṣẹ. Kí lẹ́ni kí Tinubu ṣe? Ibi wọn bá tì wọ́n sílẹ̀ ni. Kí ni bàbá ó ṣe? Kí ni bàbá ó ṣe? Ṣèbí Russia yarí ni. Nǹkan àjà ni wọ́n sì kọ́kọ́ ní. Ṣé Yorùbá nation ní nǹkan àjà tí wọ́n fi lè gbé Tinubu ń jà? Pé yarí fún Amẹ́ríkà, yarí fún Bírítéènì. Nǹkan àjà táwọn bàbá wa ní lọ́wọ́ tó kó wọn lóko ẹrú lọ. Níjọ́ náà lọ́hùn tó ń tó ṣá wọn, wọ́n tún gbé nínú àwọn òṣà wọn lọ. Tí wọ́n lọ tà á, tí wọ́n lò fún nǹkan mi. Àwa ń tara wa, ìṣẹ̀ṣe la gbà. Ìṣẹ̀ṣe la gbà ní òṣèjọba. Ibo ni wọ́n ti ń ṣèjọba yìí? Government of ìṣẹ̀ṣe ń bolówà lágbàáyé. Ẹ jẹ́ ayé tara wa mọ́ ká fèsì reality. Ogun kọ́ lọ̀rọ̀ Nàìjíríà kàn. Kèé ṣogun lọ yọ Yorùbá kàn. Ó ṣe wá jógun. Ṣogun wá jẹ́ ń tó rọrùn ni. Kò sì sí tí Yorùbá fẹ́ ṣe láyé yóò fi ṣe jàǹbá fún Yorùbá náà ni. Ẹ wo OPC níjọ́ tó pinlẹ̀ rẹ̀. Àjìjàǹgbara fún ẹ̀tọ́ ọmọ Yorùbá. Ẹ gbóyè ọmọ Yorùbá tẹ́ fi ti fìyà jẹ. Wọ́n gba ìyàwó ẹlòmíì. Wọ́n ṣe ẹlòmíì ń ṣekúṣe. Kódà àwọn ọ̀rọ̀ tí wọ́n worst ju ọ̀rọ̀ ọlọ́pàá lọ. Police brutality. Ó máa rí tó máa halẹ̀ mọ́ ọmọ Yorùbá ni. Nígbà òye àwọn kan náà tún láwọn Àgbẹ̀kọ̀yà, àwọn yẹn tún lọ ni wọ́n pín lọ́tọ̀ tí wọ́n ti ń bẹ tẹ́lẹ̀. OPC tó pín sí méjì. Wọ́n nìkan ti Fáṣẹ̀hùn, ìkan ti Gani Adams. Ṣé tó bá yẹ pé wọ́n láníyàn tó dáa sílùú, ṣé wọ́n máa pín? Nígbà ayé Jonathan, àwọn OPC ṣọ́páìpù, wọ́n di political group táwọn náà ṣe rálì fún Jonathan pẹ̀lú ìbọn lọ́wọ́. Àìmọye aburú tí Yorùbá bá ní agbára kan, Yorùbá ní ó fi jẹ níyà. Ìjọba tí bàbá wọn Ọbásanjọ́ ṣe, èrè wọn ní Yorùbá jẹ ń bẹ.
èyí tí Tinubu ń ṣe ní ìsìn àwọn ọmọ Yorùbá kan ti tún bọ́ ọ̀tà pé ó ti pín ipò agbára sọ́dọ̀ àwọn Yorùbá jù ṣe ládánwò eléyìí tẹ́ ń ṣe lọ́wọ́ yìí náà tẹ́ ń sọ wípé agitation for Yorùbá nation yìí Yorùbá lè fi ń bá jà Tinubu jẹ́ Fúlàní Tinubu ṣe Fúlàní àmọ́ ẹ̀wọ̀n ń tẹ́ fojú ẹ̀ rí láwọn àbùkù láwọn èébú ń gbòòyè àwọn kan padà nínú yín nítorí àtẹnujẹ wọn làwọn fẹ́ campaign fún Tinubu wọn á ní Tinubu bloggers can you imagine àìtí rí nǹkan àwọn míì nínú wọn sì tán tún rí nǹkan bẹ́ẹ̀ wọ́n ti tún padà wọ́n ti ń sọ̀rọ̀ ìṣẹ̀ṣe is now Yorùbá nations. gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.